Later ara nǹkan tá padà mọ́ ló tá bá travel fẹ́ràn tírà púpọ̀ àwọn fẹ́ràn tírà púpọ̀ ó sì èmi ní Liberia ni tọ́ ìmọ̀ ń gbádùn rẹ̀ ìyá sì máa ń jẹ ní tó bá ní ìdíjọ́ tírà pé táyé ní ó pè mí ní pé twins ni bàbá ò ní pè mí Abdullah àwọn ará àta ní ó pè mí Abdullah táyé ní ó pè mí pé ẹ̀yìn tírà kí ní ń kọ́ èmi ní wà pé ó ní tọ́ ìjọ tí tírà yẹn náà bá ti rí èmi náà mọ̀ sàgbákọ́ pé tírà kí ní ń kọ́ ibi tó yẹ kó wà ní kò sí mẹ́tọ́ tọ́ ẹ ti múnú pé mú o so tó bá ti ra tírà tó bá travel mú ra tírà wọ́n lọ Kánò lọ fún olùdí ọ̀rà tírà wọ́n wá ń sọ ọjọ́ náà lọ́hùn àwọn ò tí ì mọ̀ much ìyẹn náà bẹ́ẹ̀ nǹkan tó ṣojú wa sí Sunnah wọ́n ní mo lọ Kánò tó bá ti ra tírà kí ra tírà táyà nìkan gbogbo àwọn tán jọjá àwọn àfá akẹgbẹ́ wọn gbà náà ẹgbọ́n sẹ́wọ̀n pé báwọn sí máa ń ṣe ni pé àwọn tán bá jọ jẹ́gbẹ́ àbá àwọn tó ṣe pé àfá gan wọ́n jẹ́ sí wọn àṣùgbọ́n tó náà ti dà àfá on his own wọ́n fẹ́ ṣe láǹfààní pé mo lọ ra tírà bá ara mẹ́ta ẹ bá mú kan bá ń fún wọ́n lè ní mo ra kan Imam Fulani Imam Bashir lórí bàbá ńlá jẹ́ wọ́n ṣùgbọ́n àwọn ọmọ kí wọn bàbá wa nígbà then àbúrò ọmọ tí wà ní tún dọ̀rọ̀ ẹbí of course so wọ́n wà ara tán bá ara wọn ni pé mo ra kan fúnra mi mo ra kan fún Imam Fulani mo ra kan fún kìnnìkan wọ́n gbọ́ tó bá ti rà ó ní tó bá ti rà yóò kàwò tí láti ẹ̀tàn yóò wà wò péjì ibi tí mà ti bẹ̀rẹ̀ náà tó bá rà tí wà ibi péjì ibi fọ́ọ̀dẹ̀ báyìí yóò wà kọ pé page kí ní báyìí nǹkan báyìí mẹ́mẹ́ kò kàn ṣe pé ìtumọ̀ ní pé bó ṣe pọ̀ tó yẹ kò ní láti kà á mọ́ ègé wọ́n kàn máa ṣí náà pé báyìí tí ń wà ní mo ti sọ pé page kí ní báyìí ni ó wà page kí ní nǹkan báyìí pé kí ẹ sọ pé ìtàn tó ṣẹlẹ̀ láàrin lágbájá àti lágbájá ó wà page 50 page kí ní báyìí nìsín nǹkan tó ṣẹlẹ̀ láàrin lágbájá àti lágbájá wà bẹ́ẹ̀ kí ní báyìí nìsín Abdullahi ibn Umar àti Abdullahi ibn Abbas jọ sí kí ní kan iṣu tó interest rẹ̀ page báyìí tọ̀ pàṣítàn yóò gbé kàyà irú àwa táàjọ máa fa ìrọ̀rùn ní kọ́kọ́ so kó tó di pé èmi ó ka ọgbẹ̀ ẹ̀tàn péjì ní kọ̀ọ̀kọ́ kàpítọ̀ wọ́n ti bá ń ka ilé ìkàní page 20 Abdullahi ibn Abbas àríyànká èyí tẹ́mi náà lọ lè lò ń tààmì pítọ̀ so orí Abdullahi ibn Abbas àti Abdullahi ibn Umar wọ́n jọ jòkó ń jọ kan tó yóò pé ojú ọmọ ẹ̀ lọ́pàá kò ní mọ̀ pé èmi ti lẹ́sìpó kan tí mo ṣe ká péjì láì ní ti kọ́kọ́ kalẹ̀ so tó bá ti wá kà tán yóò bí kalẹ̀ yóò wá mú àwọn àfá àwọn táwọn ará tíra fún àwọn mi ò lẹ́mi àti kàtíra mi ìkà wọ́n já àfá ò ṣùgbọ́n sàpá àfá náà pé ó fẹ́ wà láàkí ó tó báyìí ilé dé kálọ̀ jàgbó kálọ̀ kó máa kí náà gbogbo ilé yìí ṣe lákan kí n gbogbo so àwọn náà wà wá pé ẹlákùn check aláyì ẹfún wa ní kọ́pì tí ọ̀nà wà kọ́ kọ́pì gbogbo yóò náà bá ń fi sẹ́yìn kí ni tèmi náà níjọ́ tọ́rọ̀ bá kàn a lè tètè rí mú sọ́mọ́ tí wọ́n ṣe ọwọ́n sọ́jọ́ pé mo ra tírà kan ní Kánò nígbàtí mo rà fún lágbájá náà ẹ má gbọ́ wò nígbàtí wọ́n ń kà mo wá rí wípé Al-Albani wá ń tako Suyuti àbá àti ń gbọ́ náà ń gbà àwọn wa ni tán Al-Albani lẹ́gbẹ̀ẹ́ Suyuti ẹbí mo báwọn kí ní ìjìnà gbogbo táwọn wí yìí rẹ̀ kọ̀bìnrin kankan tí ìdán kankan mọ̀ kọ́dà àwọ́gun ò tí ìmọ̀ Al-Albani àti ìmọ̀ ṣe Al-Albani kọ́dà ń gbà yẹn gan for years àmì ń sọ́ra pé ẹ ṣe mistake ni ẹ mọ́ tẹ́rù àti wọ́n mọ́ wí àwọ̀ mọ̀ Al-Albani wọ́n ń tako Suyuti wọn ni bóòlù Al-Albani ó ṣe máa tako Suyuti àwọn amúṣẹ́ra pé ẹ má kàtúrà àwọn amúdà àwọn alọ̀lẹ́ gba kọ́pì táwọn afábá àwọn lọ jù mẹ́tẹ̀ẹ̀ta sí odò àṣà odò àṣà kan náà odò àṣà ẹ̀yìn sàpọ̀ odò àṣà pé lọ jù sódò àṣà pé Al-Albani tako Suyuti